ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ti forí ṣánpọ́n tó jẹ́ pé ọ̀pọ̀ nínú wọn wá látàrí kóbìnrin lòun ò ṣe mọ́ wípé òun fẹ́ ìpínyà. èyí jẹ́ kàyéfì pàápàá jùlọ nítorí pé ó fì sọ́dọ̀ obìnrin ju ọ̀dọ̀ ọkùnrin lọ. lákọ̀ọ́kọ́ ọkùnrin lè fẹ́ obìnrin tán kó rí i pé ìfẹ́ tóun ní sí i kò tó nǹkan, kó wá padà pàdé gbogbo nǹkan tó fẹ́ lára obìnrin míì kó sì wà pẹ̀lú ẹ̀ pẹ̀lú pé ó ti níyàwó nílé. kí lọkùnrin fẹ́ fìpínyà ṣe? ẹlẹ́ẹ̀kejì, ọkùnrin lè fi ilé sílẹ̀ oṣù kan oṣù méjì ṣùgbọ́n tí kò bójú mu fóbìnrin. kí lọkùnrin fẹ́ fìpínyà ṣe? ẹlẹ́ẹ̀kẹta, ọkùnrin lè lu obìnrin nínú ìgbéyàwó lóòótọ́ kò bójú mu ṣùgbọ́n yóò tètè rí ìdáríjì gbà ju obìnrin lọ. kí lọkùnrin fẹ́ fìpínyà ṣe? ẹlẹ́ẹ̀kẹrin, ọkùnrin lè fẹ́ méjì fẹ́ mẹ́ta tó bá ti ní tí ó fi tán. kí lọkùnrin fẹ́ fìpínyà ṣe? ẹ̀ẹ̀karùn-ún, ọkùnrin ní òmìnira ju obìnrin lọ nínú ìgbéyàwó ṣùgbọ́n àṣìlò òmìnira ní mú ọ̀pọ̀lọpọ̀ obìnrin sọ pé ẹbí ní sẹ́rì ní ni Olúwa ràn mí lọ́wọ́ dé. gbogbo ẹ̀ jùlọ ó dá mi lójú pé tá a bá ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ni yóò sì dúró ṣinṣin. Elédùmarè yóò ràn wá lọ́wọ́. àṣẹ.